káàbọ̀ sí ìka ìwé pẹ̀lú èmi Àmọ̀kẹ́ ọmọ bàbá abílẹ̀ onílù nílùú òkè ò níbi tá a ti ń ka ìwé ìtàn ìgbésí ayé mi Ṣẹ̀gilọ́lá ẹlẹ́njọ́ ẹgẹ́ ẹlẹ́gbẹ̀rún kọlá yìí tí mo ń wáyé gbogbo ìrọ̀lẹ́ ọjọ́ àìkú tẹ́ bá ṣe ṣalábàápàdé ìfọ́nrán mi ẹ mọ̀ gbé kúrò ẹ wá nǹkan fìdílé ẹ jẹ́ àjọ ka ìwé yìí nítorí lónìí láàmú ohun tó ṣẹlẹ̀ láàrin Ṣẹ̀gilọ́lá àti Lábọ̀dé olólùfẹ́ rẹ̀ ojú ewé kẹrìndínlógún apá kẹfà òun náà láti bẹ̀rẹ̀ lónìí ibẹ̀ láti dánu dúró lọ́sẹ̀ tó kọjá akéde èkó ìkúlẹ̀ mi rèé o gẹ́gẹ́ bí mo ti sọ nínú ìwé mi ọ̀sẹ̀ tó kọjá pé mo ti join ìfẹ́ gbígbà mi fún Lábọ̀dé báyìí ni èmi pẹ̀lú Lábọ̀dé sì ti ń bá ara wa ṣeré ọmọdé bọ̀ fún bí ìwọ̀n oṣù méjì kò sí ohun kan lábẹ́ ọ̀run yìí tí èmi Ṣẹ̀gilọ́lá máa ń ṣe ìbéèrè lọ́wọ́ Lábọ̀dé tí Lábọ̀dé kò ní wá fún mi wá kò sí bí ijó tàbí òde ìyàwó ohun àsèkan tó bá jẹ́ pé a ó ní láti dá aṣọ tàbí tí a ó ní láti ra gèlè tí èmi yóò sọ fún Lábọ̀dé tí Lábọ̀dé kò ní wá ọ̀nà rẹ̀ kàn láti dá aṣọ náà tàbí láti ra gèlè náà fún èmi Ṣẹ̀gilọ́lá. Bákan náà báyìí ẹ̀wẹ̀ sí ni Lábọ̀dé ń ná owó nǹkan rírà bẹ́ẹ̀ pẹ̀lú fún Àyọ̀ká ọ̀rẹ́ mi. Nínú pé ọ̀rọ̀ èmi pẹ̀lú Lábọ̀dé ń dùn lọ yùngbà báyìí ni ọkùnrin gbajúmọ̀ kan nígboro ilẹ̀ yìí tó bá mi sọ̀rọ̀ pé inú òun yóò dùn púpọ̀ bí èmi Ṣẹ̀gilọ́lá bá lè gba ìfẹ́ fún òun. Olówó àti olórúkọ ènìyàn ni ọkùnrin yìí ń ṣe ní òde Èkó yìí títí di òní olónìí yìí. Bí mo bá dá orúkọ ọ̀gbẹ́ni náà kò sí ẹni tí kò ní mọ̀ nítorí pé gbajúmọ̀ ènìyàn pàápàá ni òun ń ṣe. Ìfura yóò mú ọ̀gbẹ́ni gbajúmọ̀ náà bí èmi bá ṣèṣì dá orúkọ rẹ̀ àti pé nípa ṣíṣe bẹ́ẹ̀ mi orúkọ àbísọ èmi Ṣẹ̀gilọ́lá pàápàá yóò di mímọ̀ fún tajá tẹran ilẹ̀ yìí nítorí náà èmi kò ní orúkọ alàgbà ọkùnrin náà dá o níbi láti dánu dúró lọ́sẹ̀ yìí á mọ̀ tẹ̀síwájú lọ́sẹ̀ tó ń bọ̀ ẹ bá ń pín fọ́nrán yìí kí àwa tajọ́ ń ka ìwé yìí kí a lè pọ̀ sí lọ́sẹ̀ tó ń bọ̀ láàmọ̀ bóyá Ṣẹ̀gilọ́lá ó gbà fún ọkùnrin olówó yìí tàbí kò gbà fún. Ire o Àmọ̀kẹ́ ọmọ bàbá abílí onílù.